ọmọ Yorùbá nílé lóko lódò lẹ́yìn odi. A ròyìn pé awuyewuye gbọ́nmi sí omi òtó tó ti ń ṣẹlẹ̀ láàrin bàbá wa Ọọ̀ni ti Ilé Ifẹ̀ àti Aláàfin tìlú Ọ̀yọ́ tó ti ń ṣẹlẹ̀ ní ọdún tó ti pẹ́ wá. A rò pé ó yẹ kó ti jẹ odò lọ mumi láti ìgbà ayé ti dáyé, láti ìgbà bàbá wa Adéyẹmí Aláàfin tí wọ́n gbéṣẹ̀ àti Olúbùṣe ní ìtàkùrọ̀sọ gbọ́nmi sí omi òtó ti ń wáyé lórí pé èmi làgbà, ìwọ làgbà, Ọọ̀ni làgbà, Aláàfin làgbà. Ọ̀rọ̀ náà tún ti ń rúgbó bọ̀ báyìí látara pé à ń fini joyè, a ò fini joyè. Ó tún ti ń dá wàhálà lẹ̀ bọ̀ díẹ̀ báyìí láàrin àwọn ọba méjèèjì. Àmọ́ ohun tí a fẹ́ kí a mọ̀, ta fẹ́ kó dájú ṣáká ni pé ibikíbi tí erin méjì bá ti ń jà, koríko bẹ̀ wọn ò ní farare lọ. Nígbà tí àwọn àgbààgbà méjì bá ń jà lórí èmi ò jù ẹ́, ìwọ ò jù mí, tí awuyewuye wá ń ṣẹlẹ̀, ọ̀nà wo, àsìkò wo gan-an ni wọ́n fi fẹ́ ráyè mójútó ìlú, wọ́n fi fẹ́ ráyè mójútó àwa tí wọ́n ń ṣe ìjọba náà lé lórí. Ọ̀rọ̀ yìí ó yẹ kí tonílé tẹlẹ́nà kí a bójú wò dáadáa. Ọ̀nà tí awuyewuye ìjà yóò fi parí tó fi máa dópin láàrin àwọn ọba aládé méjèèjì yìí ló yẹ kí a máa gbà lérò. Lórí ọ̀rọ̀ yìí, ẹgbọ́n tí àwọn èèyàn tún sọ, pàápàá jùlọ Alówólé Akéwì, Àló Akéwì, ẹgbọ́n tó sọ lórí ẹ̀, ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni tó yẹ kí gbogbo ọmọ Yorùbá ní tilé tóko lódò lẹ́yìn odi tó yẹ ká mójútó dáadáa. Àárọ̀ kùtù àìní tí mo jí iná ni mo gbọ́ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa, níbi tí ọba Aláàfin àti Ọ̀ọ̀nìrìṣà tí wọ́n tún ti ń tàkòtò ọ̀rọ̀ síra wọn. Ẹ gbọ́ mi bí? Gbogbo ẹni tó bá jẹ́ pé ó wà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, tàbí ká sọ pé ó wà lórílẹ̀ èpè yìí, torí pé ìròyìn yóò ti káàkiri. Ẹ gbọ́ tí ọba wa Ọ̀jájá Ọ̀ọ̀nìrìṣà tó fi olóyè Sànúsí tó tún fún lóyè tuntun ní àyá àná, ó pè ní ọ̀kan lọ́mọ Odùduwà. Èyí ò ní Aláàfin wá gbé gègé rẹ̀ tọ́bẹ̀ lọ́wẹ̀ tó sáré tó bẹ̀rẹ̀ sí kọ̀ọ̀kan lórí wípé Ọọ̀ni ò lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ pé gbódò ńrọ́sọ tún bẹ̀rẹ̀ nu, àbí gbódò ńrọ́sọ tún ti bẹ̀rẹ̀ báwọn? Èmi rò yí pé nítorí ẹ̀kọ́ máa ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí, tọ́lọ́ ń bá wa ṣe, tá a ní àwọn ọ̀dọ́ ní ọba nílùú méjèèjì, òun náà ní bóò ni ìdàgbàsókè ó ṣe wá nílẹ̀ Yorùbá. Ẹ gbọ́ mi dáadáa, bóò ni ìdàgbàsókè yóò ṣe wá fún ilẹ̀ Yorùbá. Ẹgbọ́n tó ṣẹlẹ̀ kọjá lẹ́nu ọjọ́ mélòó yìí tí wọ́n ní àwọn ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ lókè wọ́n ti fọwọ́ sí dídá àwọn ìpínlẹ̀ míì sílẹ̀, nínú ìtọ́jẹ́ pé wọ́n fọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ sí méjì. Ìbàdàn state yóò dá dúró, ìyún ìpínlẹ̀ Ìbàdàn. Ọ̀yọ́ state ìyún ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò dá dúró. Ṣé ẹ mọ̀ pé ìdàgbàsókè kan nù? Èmi ò mẹ́ni tó kọ́ ààrẹ Bọ́lá Tinubu o, èmi ò sì mẹ́ni tó pè sí létí. Ṣé ẹ mọ̀ kó ti pẹ́ tá a ti ń polongo rẹ̀? Irú àwọn ìdàgbàsókè báyìí ni mo rò pé ó yẹ kó máa ṣẹlẹ̀ láàrin àwọn ọba méjèèjì. Kì í ṣe pé kí wọ́n tún wá jí lóòrọ̀ kùtù òní ká tún wá máa jí gbọ́ nínú ìwé ìròyìn ojoojúmọ́ wípé wọ́n tún ń tàkòtò ọ̀rọ̀ síra wọn. Ẹ gbọ́ mi, nítorí jẹ́ kí n bóde báyìí ó ní pé gbogbo èèyàn kan ní ń gbọ́ rédíò lásìkò tá a wà yìí, ọ̀pọ̀lọpọ̀ ló sì wá wà lórí ìkànnì tá a wà yìí lórí ẹ̀rọ ayélujára. Ẹlòmíì ò tiẹ̀ náà ní rédíò mọ́, ṣùgbọ́n kíròyìn òyò tètè lè tó wa létí ni ló jẹ́ kí n bóde. Ẹ wá gbọ́n tó jẹ́ kí n bóde. Ìgbà tí wọ́n fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ta tí wọ́n ní káwọn èèyàn máa dá sí ẹ̀rín pa mí, ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń sọ̀rọ̀ èyí tí ó bá jẹ́ ọmọ Ifẹ̀ á jẹ́ ọmọ Ọ̀yọ́. Ìkan ní pé kò yẹ kí Ọ̀ọ̀nìrìṣà kó ṣe tó ṣeun, pé ọ̀lẹ́tọ̀ọ́ wípé Aláàfin ń lọ́lẹ́tọ̀ọ́ láti ṣerú nǹkan bẹ́ẹ̀. Ìkejì náà sì sọ wípé ẹ gbọ́ bí Ọọ̀ni òun sáà ní bàbá Odùduwà lẹ́tọ̀ọ́ sí ní tó ṣe, èwo la fẹ́ dìmú? Èmi rò pé nǹkan kékeré ní nǹkan yìí tó yẹ kó jẹ́ pé ọba wa Ọ̀wọ́adé ìyẹn Aláàfin yóò gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀, yóò kì í mọ́lẹ̀, yóò sì pé Ọọ̀nìrìṣà pé nǹkan báyìí o, bó ló ṣe jẹ́, bó ló ṣe rí. Táwọn méjèèjì ọjọ́ fi kùnlùkùn tí wọ́n sì sọ jọ ṣe kínni, tí wọ́n jọ sọ ní tó bá wà ńbẹ̀, èyí tí gbogbo ayé òfin wa máa dá sí, tí wọ́n wà á di tọ́rọ́ fọ́nkálé, yóò wà á díjà àwọn olóṣèlú.
kì í ṣàwọn olóṣèlú tí wọ́n ń gbé àpótí kí o àwa ara wa náà ni mò ń pè lólóṣèlú o tá à ń ṣèlú tọmọ ìlú kan máa dìde sọmọ ìlú kan tí wọ́n máa di pé wọ́n máa ta gbólóhùn síra wọn èèyàn tó bá débi wọ́n ti ń ka ìwé ìròyìn ojoojúmọ́ ní àwọn ojú pópó wa ní ó ríran wò ń bẹ̀ tẹ́lómi ọ̀ mú kankankankan sọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀rọ̀ tí ọ̀kan lọ́wọ́ tí ọ̀kan lẹ́sẹ̀ èyí ló fi jẹ́ pé kí gbogbo wa ṣe kínni ká gbáradì ká sòótọ́ ọ̀rọ̀ fáwọn ọba méjèèjì kí wọ́n ṣera wọn lọ́kan kí wọ́n mójútó bóò ni ilẹ̀ Yorùbá bóò ni ó ṣe dàgbàsókè bóò làwọn ọ̀dọ́ bóò ni wọ́n ṣe níṣẹ́ gidi lọ́wọ́ èyí ò ní mo rò pé wọ́n mójútó lásìkò yìí kì í ṣe gbódò ńró sọ kì í ṣe pé ọ̀fẹ́ nìkan lóye ọ̀ lẹ́tọ̀ọ́ sí ọ̀fẹ́ nìkan lóye ọ̀ lẹ́tọ̀ọ́ sí lọ́wọ́ jẹ́ kọjá pé wọ́n tún wá bọ́ sí gbangba tí wọ́n tún máa kà nínú ìwé ìròyìn ojoojúmọ́ ṣe é mọ̀ pé nǹkan tó kù díẹ̀ káàtó ni ó sì bu ní ikù nílẹ̀ Yorùbá níjẹ́ ò lẹ gbọ́ páwọn ọba Haúsá pé wọ́n ń tàùn síra wọn níjẹ́ ò lẹ gbọ́ pé àwọn ọba Ìgbò wọ́n ń tàùn síra wọn ire o mo wí mo dúná Kẹ́hìndé ọmọ wa ti ń jẹ́ Adégòkè Onígbìndé lójúdó Olúyọ̀lé ń gbàdàn ọmọ ìyá àbíjẹ ló gbó lọ sọ pé ó tún dìgbà yìí.